TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Cctv mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV. Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o, bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn, aróyin kẹ́yè kínní, ọ̀ràngún tí ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹyẹ yan wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Kó ṣẹlẹ̀ ṣe rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́, ọ̀rọ̀ yìí tún lè gidi gan, ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó gbẹnu tán. Ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. Ìṣẹ̀lẹ̀ ńlá, ìṣẹ̀lẹ̀ kàbìtì, ìṣẹ̀lẹ̀ kàǹkà, ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán, ìṣẹ̀lẹ̀ tó yanilẹ́nu, ìṣẹ̀lẹ̀ tó jẹ́ tí wọ́n bá sọ létí ẹni èèyàn sọ pé bẹ́ẹ̀ kọ́ irọ́ ni, àfi téèyàn bá mójútó. Ṣé Yorùbá ní ìran tó bá di ojú lọ, wọ́n lẹ́nu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ báyìí náà fi wò ó. Ìṣẹ̀lẹ̀ ńlá lètò, ètò ní ìṣẹ̀lẹ̀ ńlá, bá gbé òkè. Kájọ bójú wo, ẹ jẹ́ kájọ bójú tó, ọ̀tá fà sókè tó yí dó borí, bọ́bá ayé orí kò ṣẹ̀yìn Ọlọ́run, bọ́mọ aráyé bá ṣiṣẹ́ ibi tán, wọ́n á tún mọ̀ ní pẹ́jálẹ̀ jáǹjẹ sanra, Olódùmarè ò mọ̀. Ọ̀tá fà sókè yí dó borí, bọ́ba yóò rí ọ ṣe bí tọ̀run wù ọ́. Ẹnikẹ́ni tó bá ṣèkà, ó dáa kó tètè jáwọ́, òṣìkà tó tẹsẹ̀ mọ́rìn, bọ́ba yóò rí ọ tọ̀run wù ọ́ o. Ẹni tó ṣèkà tán tó yí odó borí, kedere báyìí lolúwa Elédùmarè ń wò ó. Gbogbo ẹni tó bá sọ pé ìkà lòun mọ̀ ọ́ ṣe, ẹ sọ fún o pé yóò bẹ̀rù ẹ̀ níbodè. Tó bá ṣèkà tán tó lápá òká òun, tó ṣèkà tán tó tẹsẹ̀ mọ́rìn, ẹ sọ fún pé yóò bẹ̀rù rẹ̀ níbodè. Fáínálì mú padà bọ̀. Àkọ́kọ́ jẹ̀dá ènìyàn ló sọra wọn dà tún níjà, ẹ máa wí pọ̀lẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí le, ìṣẹ̀lẹ̀ yìí ga, ìṣẹ̀lẹ̀ ńlá,
ìṣẹ̀lẹ̀ gbangba, ìṣẹ̀lẹ̀ kàbìtì, ìṣẹ̀lẹ̀ tó yanilẹ́nu, tó panilẹ́kún, tó bomijé lójú ẹni, ìṣẹ̀lẹ̀ tó ń fi ojú aṣebi hàn, ìṣẹ̀lẹ̀ tó ń fi ojú ìkà hàn láwùjọ. Mo mà kí yín káàbọ̀ sórí ètò ìṣẹ̀lẹ̀ ńlá tòní lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ò, torí pé ń tẹ́ ẹ̀gbọ́n lónìí ohun tó yanilẹ́nu ni o, ọ̀rọ̀ kabiti, ọ̀rọ̀ kàǹkà. Mo fẹ́ sọ pé the beginning of the journey, òpin ìbẹ̀rẹ̀, òpin àti ìbẹ̀rẹ̀ ìrìn àjò òun náà lẹ́gbọ̀n lónìí. Gbogbo awuyewuyewuyewuye àtijọ́ yìí, Adédoyin mọ̀ ń pẹ̀, Adédoyin ò mọ̀ ń pẹ̀, àṣírí tú, àṣírí ti tú o, àṣírí tú pátápátá. Ẹ ṣàṣe sùúrù, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan, kẹ́ ẹ jẹ́ àjọ owó ètò tòní. Mo kọ́kọ́ fẹ́ rọ̀ yín ná, ìtẹ́ fẹ́ wò yìí ó bomi jẹ́ lójú ẹni o, mo sọ bẹ́ẹ̀, gbogbo ẹnu mo sì fi sọ, torí pé mo rìnrìn àjò kan lánàá lọ sí ọ̀dọ̀ ẹbí Adégòkè. Tí mo rí bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́, tó bomi jẹ́ lójú mi. Ìrìn àjò mi síbẹ̀ ẹ wò ní apá kejì fídíò yìí, gbogbo fún ìrìn àjò mi síbẹ̀ ẹ wò ẹ sì wo kí ni àṣírí tó tú lónìí. Ṣé lóòótọ́ l'Adédoyin mọ̀ nípa ikú Adégòkè àbí kò mọ̀ nípa ẹ̀? Àṣírí ti tú, mo tó sọ, aláṣírí tú sẹ́ẹ̀. Kò síbi tí Adédoyin lè gbà mọ́. Tó bá léèyàn wà ní kọ́nà, wọ́n káàyàn mọ́ kọ́nà. Àṣírí tó tú yìí ti ká Adédoyin mọ́ kọ́nà o, àti gbogbo àwọn tí wọ́n pa Adégòkè. Gbogbo wọn lẹ́fẹ̀ẹ́ tí ara yín gbọ́ lónìí, lẹ́sìn fojú ara yín rí. Ẹ gbọ́, ẹ máa bá mi ká lọ, káwá tó máa lọ o, ká tó máa bẹ́tò yìí lọ. Ẹ̀yin tẹ́ bá wò mí lórí YouTube, ẹ wo bí tí wọ́n fi tọ́kọ subscribe sí. Tẹ́ ẹ bá ti tẹ̀ tẹ́lẹ̀, ẹ bá wa tẹbi tọ́kọ subscribe sí, kẹ́yìn náà dára wa. Ìdààmú lọ́sàn, ìdààmú lóru wa, ibi kan ṣoṣo tẹ́ ti lè sọ wá lẹ́san, oníkẹ́yìn náà darapọ̀ mọ́ wa, kẹ́ máa bá wa wètò wa. Ẹ wo bí tọ́kọ subscribe sí, kẹ́ dára wa. Bákan náà ni pé wọ́n pe kinní kan ní notification bell, aago ìránnilétí, òun wà lẹ́gbẹ̀ẹ́ subscribe yẹn. Ẹ bá wa wo aago yẹn náà kẹ́tẹ̀ẹ́ all, all, tẹ́ bá ti tẹ aago yẹn all yóò yọ sú sí yín, all ẹ sátẹ̀. Ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ètò tá a bá ti ń ṣe lórí BGI TV ẹ fẹ́ máa wò ní kedere, wọ́n sì máa gbé wá fún yín. Ẹ ṣeun. Ẹ wá lẹ́yìn tẹ́ wà lórí Facebook, a wà lórí Facebook bákan náà. Orúkọ channel wa máa jẹ́ Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀. Bákan náà ìtẹ́ wà lórí Instagram, a wà lórí Instagram náà bákan náà, Gbàgede Ìmọ̀ _22 la wà lórí Instagram. Ṣé ẹ ráwọn àyè méjèèjì ẹ follow wa ń bẹ̀ ni. Lórí YouTube, ẹ̀yin tẹ́ wò mí látòrí Facebook, tẹ́ sì fẹ́ máa wò mí lórí YouTube, ẹ ṣá lọ search fún Bàbá Gbàgede Ìmọ̀ TV, Bàbá Gbàgede Ìmọ̀ TV, ẹ bá wa ń bẹ̀, BGI TV òun náà la wà. Ó yá, ká má sọ léyà di lépẹ́, ká má sí ilé pẹ́ di léyà o. Ní pápápá bíi tí wọ́n ṣe ní pápá tí wọ́n bá ń tàríkè, ẹ jẹ́ ká gbé ètò tòní sí ojú agbami, kájọ rìnrìn àjò yìí. Ó sì dá mi lójú wípé èbúté ayọ̀ òun náà la sọ̀kalẹ̀ sí. Ọmọ ẹ̀dá èèyàn, aṣojú ogun láyé lóòótọ́. Ayé le, ayé èyé, ayé abìdíyànyàn, ayé anọmọtọmọ ti yé. Àṣé gbogbo àwọn tí wọ́n bá gbé mọ́tò ńláńláńlá kọjá, àṣé gbogbo wọn kọ́ lọ́lá wọn ṣe fi tọrọ. Àṣé gbogbo ẹni tí ń fọ́lé ńláńlá mọ́lẹ̀, tí ń fọ́lé iṣẹ́ ńláńlá mọ́lẹ̀, gbogbo wọn kọ́ ni ó lọ́lá wọn ṣe fi máa tọrọ. Àṣé ọ̀pọ̀lọpọ̀ ló ní ẹ̀jẹ̀ lọ́wọ́ ló jẹ́ kó lẹ́jẹ̀ lẹ́nu. Àṣé ọ̀pọ̀lọpọ̀ ló ní tí ń fi ń ṣètùtù lọ́dọọdún tàbí lóṣooṣù. Àṣé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ ò mọ́. Ṣé báwọn èèyàn bá ti wọ jàlábí àsọ̀rùn tó gbé tẹ́sí bí kọ́ àlàáfà tó lè yàn lọ́hùn tán, báwọn èèyàn bá ti lo yẹrí tó bá ti wọṣọ tí wọn ò lo yẹrí nì, tàbí tí wọ́n wọṣọ tí wọ́n kó sùtù bọrùn, tí wọ́n gbé bíbélì dání, láàbà sọ pé ní Ọlọ́run tán, láàbà ní pásítọ̀ rèé. Àṣé táwọn èèyàn tí wọ́n bá dé patí, tí wọ́n náwó sọ́tún, tí wọ́n náwó sósì, àwọn èèyàn ó máa pè wọ́n ní bàbá rere, bàbá kẹ́ẹ̀.
àṣé irọ́ ló wà díẹ̀, àṣé èèyàn ló lè lóòótọ́, àṣẹjà máa ṣẹjà àtà máa jẹjà sọ́ra. Mo sọ kinní kan jọ kan, ẹ wo kìnìún bó ti burú tó láwùjọ ẹranko. Láyéláyé ebi ò ní pa kìnìún kan kó kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ kó jẹ, tàbí ọmọ kìnìún ẹgbẹ́ ẹ̀ kó jẹ o, rárá. Ebi kì í pa kìnìún dọ́dọ̀ kìnìún ẹgbẹ́ ẹ̀. Káwá sọ pé akọ kìnìún lélẹ́yìí tó tóbi, kó wá rí ọmọ kìnìún míì nílẹ̀ tó kéré, kó wá kì mọ́lẹ̀ kó lè torí pẹ́pẹ́sẹ́ ebi ń pa òun kó fàya pẹ́rẹpẹ̀rẹ kó máa jẹ, rárá o, kìnìún ò ní ṣe bẹ́ẹ̀. Béjò ti burú tó nì tí máa ń gbé nǹkan mì, ẹ ò lè rí kí ejò wá sọ pé ó yá o, mo fẹ́ lọ síbi agbo ejò kí n máa gbẹ́jọ ẹgbẹ́ mi mì, rárá o. Bẹ́ẹ̀ ti wá rí àwọn ẹranko abìjàwàrà bí wọ́n ti tóbi tó nì, ẹ lè rí kí wọ́n máa gbé ẹranko tiwọn tó jẹ́ ẹ̀yà ẹranko ara wọn kí wọ́n máa gbé mì, wọ́n yàmọ̀ gbé ẹranko míì mì ni. Kí ló wá ṣe àwọn ẹ̀dá èèyàn nígbà tí ọpọlọ ẹranko bá pé ju tiwa lọ, ẹ̀ rí pé nǹkan míì ti wọ̀ ọ́. Tí tẹ́dà ò wá sọ pé òun nídìí owó, ebi ń pa àwọn ìyá jẹun, ẹ̀dá ẹgbẹ́ òun ló kọ̀ tóun ò máa fi ṣòwò. Ṣáyé tá a wà yìí tá a tó fi sílẹ̀, ṣáyé tá a wà tó jẹ́ pé adáyé bówó ni a tún fowó náà lẹ́fàáyé yìí ni. Kí la wá gbé tá à ń gbé tá à ti ẹ̀rù wípé ká tó dá ọmọ ẹyẹ lóró ó yẹ ká kọ́kọ́ fẹ́ ọ̀rọ̀ síra ẹni wò. Yorùbá ní akẹ́yìnjẹ kò mọ̀ pé ní irú adìyẹ. Ká tó fi iná ju ọmọ ẹranko, ẹ jẹ́ ká fi jọ́mọ èèyàn wò náà káwo bó ti ń rí. Nígbà tí èèyàn wá sòtẹ́ẹ̀lì ẹ, ìwọ ló dòtẹ́ẹ̀lì lẹ̀. Téèyàn wá bẹ̀ tó wá wò pé jẹ́ ń forí mi pamọ́ síbí torí kọ́ọ̀sì tí mò ń ṣe lọ́wọ́, tẹ̀sí pa. Ẹ gbọ́, gbogbo ẹ̀dá tó bá kù tó ṣerú nǹkan kọ̀rọ̀ báyìí, Ọlọ́run ò máa táṣìírí wọn síta ni. Ó ṣẹlẹ̀ pé láti bí oṣù kan àbọ̀ sẹ́yìn nísìnyí tí ń bá ṣí, ó láti bẹ̀rẹ̀ kéèsì Adédoyin àtàdégòkè. Bó tiẹ̀ tí òun kò jẹ́ pé lódodo ni wọn ò mú Adédoyin fúnra rẹ̀ ní ọrùn ọwọ́. Àmọ́ ìrù tán ti mú ẹja Adédoyin, ìrù náà jẹ́ ìrù tó jẹ́ pé ó ti kọ́ nǹkan kò lè lọ. Gbogbo ọ̀nà ni lọ́ọ̀yà Adédoyin gbà. Níjọ́ kìíní àná, ó sponsor bloggers, ó fún àwọn èèyàn lówó kí wọ́n máa fẹnu tóun ṣe lórí social media, kí wọ́n dẹ̀ máa bú àwa tá a bá sọ̀rọ̀ wípé Adédoyin mọ̀ ń pa ọ̀rọ̀ yìí, àmọ́ kò ṣiṣẹ́. Ókè, wọ́n tún lọ sọ́dọ̀ George, wọ́n lo gbogbo ẹsẹ̀ tí wọ́n máa lò. Wọ́n ní George ní kí wọ́n fi sílẹ̀, kí wọ́n fi Adédoyin sílẹ̀ kó máa lọ láyọ̀ àtàlàáfíà kó lọ tọ́jú ara ẹ̀. Àwọn ọlọ́pàá tó ní rárá, torí pé ẹ̀rí tó wà lọ́wọ́ ọlọ́pàá lẹ́rìí tó dúró ni. Ó tún di méjì. Ẹlẹ́ẹ̀kẹta ni pé tẹ́ ẹ bá rántí, nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ẹ rí i pé mo máa ń tẹnumọ́ pé CCTV camera àti phone logbook log phone Adédoyin, gbogbo conversation tAdédoyin méèkì níjọ́ yẹn, ẹ bá wa wá jáde. A sì máa ń pariwo ẹ̀ wípé kò sí bí iléeṣẹ́ yẹn ṣe máa tó, tẹ́ẹ̀lì ṣe máa tóbi tó yẹn tó máa sọ pé òun ò ní CCTV camera. Kò sọgbọ́n ẹ̀, àsọ́ní tí wọ́n plan. Yorùbá, àsọ́ní tí wọ́n tọ́jú pamọ́ tí wọ́n fi fẹ́ gbé CCTV camera jáde. Àsọ́ní àṣírí ńlá, àṣírí gbàǹgbà tó wà nínú CCTV camera tí wọn ò rántí nígbà tó lọ sọ pásìkò tó náà ni. Ta ló fi CCTV camera síbẹ̀? Ṣé báwọn ni? Ṣé bí mọ̀ fẹ́ ṣiṣẹ́ aburú tó fẹ́ ṣe? Ṣé bẹ́ẹ̀ ni kò destroy CCTV camera ni? Ṣùgbọ́n lọ́hun ti jẹ́ kí iye wọn ti gbàgbé wípé gbogbo tá ń bá ń ṣe yìí CCTV camera ó padà gbé wa, àti pé wọ́n tiẹ̀ ti rò pé àwọn míì tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ kì í ṣàkọ́kọ́ ṣe rèé, ọmọ tuntun kì í ṣe àkọ́kọ́ ṣe àwọn ará bí ìkọ́nì. Ọlọ́kọ̀ mọ́mọ́ fẹ́ fi
Timothy Adégòkè Ọlọ́run fẹ́ fi kú ẹ̀ mọ́, Ọlọ́run fẹ́ fi kú ẹ̀ ṣe àgémọ fún wọn ni. Àṣírí ti tú o, àṣírí tó sì tú ni wípé gbogbo ẹnu ni gbogbo wa fi ń sọ, gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ tó rárí dájú, gbogbo ẹnu ni mo fi sọ pé Adédoyin wà nínú àwọn tí wọ́n wọlé Adégòkè, tí wọ́n wò tẹ́lẹ̀ Adégòkè lọ pa Adégòkè. CCTV camera ti fi hàn. Lánàá òde yìí olùlàṣírí CCTV camera tú látọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n wà ní ìcháàjì kéèsì tá à ń pè ní IPO. CCTV camera yìí fi hàn pé déédéé aago 12 ọ̀sán gẹ́gẹ́ 12 òru gẹ́gẹ́ wọ́n pe arákùnrin kan ní Moshood. Moshood yìí jẹ́ òṣìṣẹ́ ní iléèwé Odùduwà University tí Adédoyin kọ́ sí Ilé Ifẹ̀. Àmọ́ Moshood yìí aṣóhun gan lálápàtà tAdédoyin máa ń lò. Ẹ rí pé látijọ́ tá a ti ń sọ̀rọ̀ yìí àti ẹ̀túnlé kan Moshood rárá. Arákùnrin Moshood yìí òun òṣìṣẹ́ lòtẹ́ẹ̀lì lọ́rọ̀ ṣe tètè kan tí ìbá dẹ̀ sí àṣírí CCTV camera tó tú ni ọ̀rọ̀ ìbá má kàn rárá, ìbá pa ẹni tó pa yìí á dẹ̀ máa lò gbèsè ayé lọ, á dẹ̀ máa ṣayé, kódà tí wọ́n bá ń sọ òun náà máa bá wọn sọ láì mọ̀ pé òun kan wà nínú ẹ̀. Ní déédéé aago 12 òru gẹ́rẹ́gẹ́ CCTV camera fi hàn pé Adedoyin Abdulrahman Adedoyin tó ní hòtẹ́ẹ̀lì Hilton Hotel gangan fúnra ara ẹ̀. Màá tó tún bẹ̀yẹn sọ. Ní déédéé aago 12 òru gẹ́rẹ́gẹ́ ní ọjọ́ tí wọ́n pa Timothy Adégòkè mọ́jú. Ní déédéé aago 12 òru gẹ́rẹ́gẹ́ CCTV camera fi hàn wípé Adedoyin Abdulrahman Moshood tó ń ṣiṣẹ́ ní skul ẹ̀ àti Abdulrahim ọmọ Abdulrahman Adedoyin ní déédéé aago 12 òru gẹ́rẹ́gẹ́ CCTV camera fi hàn wá pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí jọ wọ inú hòtẹ́ẹ̀lì tí Adedoyin nínú yàrá tí Timothy Adégòkè sùn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ wọ́n jọ wọ inú hotel room tí Timothy Adégòkè tó wà. Lẹ́yìn bí 15 minutes CCTV camera yẹn play ẹ̀ ṣe mọ̀ pé kò ní sí CCTV camera ní inú yàrá èèwọ̀ ni, kò gbọ́dọ̀ CCTV nínú yàrá nínú bedroom tó. Nígbà tó di bí 15 minutes lẹ́yìn ẹ̀ CCTV camera footage ó tún gbé jáde wípé wọ́n wọ́ páálí kan jáde. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbé páálí kan jáde lélẹ́yìí tó jẹ́ pé wọ́n ti ráàpù òkú Timothy Adégòkè sí pẹ̀lú aṣọ hòtẹ́ẹ̀lì wọn. Wọ́n ti ráàpù ẹ̀, wọ́n ti dè é lókùn, wọ́n wá gbé sí inú páálí yìí, wọ́n tún wá dè páálí yìí lókùn. Ẹ gbọ́ mi, àwọn mẹ́tẹ̀ẹ̀ta Abdulrahman Adedoyin fúnra ara ẹ̀, Moshood pẹ̀lú Abdulrahim ọmọ Adedoyin, àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣiṣẹ́ yìí. Wọ́n wá gbé òkú Timothy pẹ̀lú páálí tí wọ́n dè yìí, wọ́n gbé sí ẹ̀yìn búùtù mọ́tò Abdulrahim. Ní ìgbà yẹn ní CCTV ṣẹ̀ṣẹ̀ wá gbé àwọn hotel receptionist, àwọn hotel attendant ló ṣẹ̀ wá gbé. Àtàfà tó gbé fóònù Adégòkè tó gbé sá lọ, àsìkò yẹn ní CCTV ṣẹ̀ṣẹ̀ wá gbé àwọn ní compound ló ti gbé àwọn receptionist ò bá wọn wọ inú hotel room lọ rárá. Owó táwọn máa ń gbà tó fi gba 200,000 ni wípé
torí pé wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀. Owó mọ̀sínú mọ̀síkùn olówó táwọn ń gbà tiwọn. Ìdí nìyẹn tó fi máa fìyà jẹ àwọn náà. Wọ́n ń pe ọ̀rọ̀ tí wọ́n dá yẹn ní conspiracy to murder. Torí pé ìwọ tó o bá conspire, ìwọ tó o lẹ̀ dí àpò pọ̀ tí nǹkan yẹn fi ṣeé ṣe, murderer níwọ náà, apààyàn níwọ náà tó bá ṣe bẹ́ẹ̀. So nínú òfin àwọn receptionist yẹn náà wọ́n jọ pa Adégòkè ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n murder kọ́ ni, conspiracy to murder ni. And conspiracy to murder in the law is tantamount to murder. Àkàlàṣe òfin lè fún àwọn lẹ́wọ̀n gbére. Ọwọ́ pé wọ́n mọ̀ téèyàn bá lọ plan coup. Téèyàn bá lọ plan coup. Nígbà tí wọ́n lọ lọ́nà tí wọ́n bá pàdé ẹnìkan tí wọ́n mọ̀ tó wá bí wọ́n bá lágbájá gbólẹ̀ ń lọ tó ní bẹ́ẹ̀ bá ṣe ń lọ yìí president kìíní kan àlọ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ ní àlọ́ plan coup ni. Tí ẹni yẹn ò bá sọ fún next security officer kó lọ síbi táwọn agbófinró wà kó lọ sọ, tí ò bá ti sọ tó bá panu ẹ̀ mọ́, tí wọ́n bá mú àwọn arábí yẹn fún coup, wọ́n jọ plan coup yẹn ni. But wọ́n á pe ẹni yẹn ní conspirator. Wọ́n á fi conspiracy to perpetuate the act of treasonable and felony wọ́n á fi mú òun. Ọwọ́ pọ́ gbọ́ sétí kò dẹ̀ lọ sọ fún àwọn agbófinró wípé lágbájá mórí olóhùn lọ plan coup tó bá sọ ó ti free. Àmọ́ tí ò bá ti sọ jáde òun náà jọ ṣe ni òfin máa gbé òun náà. Kódà wọ́n lè pa mọ́ wọn tó bá máa pa, nítorí pé láti dìtẹ̀gbàjọba coup d'etat ní ọ̀nà òfin is a murder case, is a capital offence. Ẹ̀sùn apànìyàn, ẹ̀sùn ìyà tí apànìyàn máa jẹ làwọn náà máa jẹ, that is wọ́n máa pa wọ́n ni. Eléyìí náà ló wá fà tó fi jẹ́ pé àwọn receptionist yẹn ọwọ́ pé wọ́n mọ̀ wọ́n dẹ̀ gbọ́, wọ́n dẹ̀ kùnà láti sọ fún àwọn agbófinró wípé nínú hòtẹ́ẹ̀lì wa o nǹkan báyìí ṣẹlẹ̀ o. Pàápàá jùlọ tí wọ́n tún wá fún wọn lọ́wọ́, tí wọ́n fún wọn ní helping hand, tí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti gbókú ẹ̀ sínú mọ́tò, tí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti gbé dé ibi tí wọ́n fi ṣe bẹ̀rẹ̀ àdúràdì tiwọn tí wọ́n máa ń sin àwọn tó kù sí, tí wọ́n sì gbẹ́lẹ̀ tán sin wọ́n síbẹ̀. Gbọ́ ọjọ́ ṣe ni nínú òfin. Principal suspect, principal culprit ni mò ń sọ. Ṣé ráwọn òyìnbó tí mò ń sọ yìí òyìnbó òfin ni nínú law. Principal suspect àwọn mẹ́ta ni Adedoyin Abdulrahman, Adedoyin Abdulrahim àti Moshood. Àwọn ni wọ́n wọlé lọ ṣiṣẹ́ yẹn. Ṣùgbọ́n àwọn tó jẹ́ kíṣẹ́ yẹn ṣe é ṣe tí wọ́n panumọ́, tí wọ́n mọ̀ tí wọ́n panumọ́, ó làwọn conspirators, ó làwọn márààrún tí wọ́n kó yẹn. Owó tí wọ́n tiẹ̀ tún wá ń gbà yẹn valid contract nínú òfin. Owó tí wọ́n ń gbà sálárì tó ń gbà yẹn lórí wípé ẹ mọ̀ páńpá àwọn èèyàn ẹ̀dẹ̀ ń panumọ́ yẹn. Òfin ti dè wọ́n, ó dè wọ́n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ àtẹ̀sẹ̀ ni wọn ò lè bọ́ ńbẹ̀. Àṣírí rèé o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń bú wa látijọ́ yìí àti blogger tí wọ́n sanwó fún tó jáde gbàrà tí wọ́n á sọ̀sọ̀kúsọ lẹ́nu, ó yẹ tó jáde o. Report CCTV camera lẹ́gbọ́ yìí tí autopsy tí wọ́n bá tútọ̀ autopsy tí wọ́n ò rí èsì nínú autopsy, tẹ́ ẹ bá dé court of law, any evidences tí wọ́n bá gbé wá, tí wọ́n bá ní visual evidence, ó ti cancel gbogbo evidence tó ń kàn nílẹ̀ nínú òfin. Òun náà ló ń ṣẹlẹ̀ yìí. Autopsy ó ti fún ẹ ti bàjẹ́, kinní kan ti ṣẹlẹ̀, ó ti kò sí kankan mọ́ lára ẹ̀, a lè rí wò, a lè rí kà. Ìyí tó visual yìí ó ti cancel gbogbo tó ń kàn ní lọ́wọ́ tẹ́lẹ̀, because in tó fi bá rí lójú báyìí tá a rí pé àwọn là ń wò yìí, òun gangan ni authentic evidence. Òun ní ẹ̀rí tó múnádóko gangan tó fi máa lò ní court of law. That is to say, lágbára Ọlọ́run láìpẹ́ yìí lóṣogbo ẹ máa gbọ́ wípé wọ́n ti gbé Abdulrahman Adedoyin. Lágbára Ọlọ́run ọba, àṣírí kan tó tú pípé
Ghana ni Abdulrahim Adedoyin sá lọ. Bàbá ẹ̀ ní hòtẹ́ẹ̀lì ní Ghana. Wọ́n dẹ̀ sọ pé Abdulrahim tún gbé obìnrin wá sí hòtẹ́ẹ̀lì yẹn ní Ghana lálálẹ́. Kẹ́lẹ̀ mọ̀ pé àwọn tó ń gbá research ń gbà. Mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ yìí Ọlọ́run á fún wa l'Abdulrahim mú. Nínú ẹlẹ́ẹ̀kejì ni pé gbàrà tí Moshood gbọ́ pé CCTV camera ti jáde, Moshood ti fẹsẹ̀ fẹ́. Esther tó sun mattress tí ẹ̀jẹ̀ rin nígbà tí wọ́n fi nǹkan fọ́ Adégòkè lórí. Esther tó sun mattress nígbà tó rí pàṣírí túpọ̀ òun lòun sun mattress, òun náà ti gbé lẹ̀. Nísìnyí ẹni mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ là ń wá báyìí. Àwa Esther tó sun mattress, àwa Abdulrahim Adedoyin, adẹ̀wà Moshood culprit tọ́jọ́ lọ pa Adégòkè Timothy. Aburú tó ṣẹlẹ̀, àṣírí tó ṣẹlẹ̀ lẹ́gbọ́ yìí tí ò sí àbomi là ń bẹ̀ pé Abdulrahman lè yọnú ẹ̀ àti ìrò tẹ́lẹ̀ pé ṣó mọ̀ ń pẹ́ àbí kò mọ̀ ń pẹ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n nísìn kọ̀ǹfàmù wípé ó mọ̀ ń pẹ́. Abdulrahman mọ̀ ń pa ẹ̀, kódà ó wà àwọn mẹ́ta ni wọ́n jọ wọlé lọ pa Adégòkè. Kò sí nǹkan tó máa ń tàṣírí tó CCTV camera. Ìwà lè sọ o, lọ́yẹ̀ tó lè jáde lọ́la kó ní wọ́n clone ojú ẹ̀ ni wípé òun kọ́ ni à ń wò yìí. Ẹ wọ̀ pé kò sí tí lọ́yà yóò lè ṣe. Òun náà ló parọ́ pé Abdulrahim Adégòkè Timothy ó round of sex ló pa, wọ́n kó Viagra àbí kí ló pòògùn yẹn, wọ́n kó sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì, àwọn bá ń bẹ̀. Káwa náà máa kú láyé ṣáà ti gbàgbé ni. In tí wọ́n bá ṣe yìí, wọ́n ti pa ìdílé kan lẹ́kún. Iná tó ń jó lọ́wọ́lọ́wọ́ ní ìdílé Adégòkè Timothy kì í ṣe iná tí nǹkan kan lè pa lọ́dún méjì lénìí. Fire extinguisher kò lè pa lọ́dún méjì lénìí àfitán lọ bá rọ wọn lójú. Mo ráàrí dájú ni torí mo débẹ̀ lánàá, mo bu omi lójú báyìí, mo sunkún. Ṣùgbọ́n mi ò lè sunkún lójú kámẹ́rà, mi dẹ̀ lè sunkún lójú tiwọn náà. Ara mi ò gbá mọ́. Ṣé ẹ mọ̀ pé Yorùbá ní wọ́n ní irú ìṣìpẹ̀ wo la fẹ́ ṣe fẹ́ni tí ìkòkò pààyà ẹ̀ jẹ? Kò sí. Ṣé kó má bínú ni ká sọ àbí kó pẹ̀lẹ́? Àbáde rírú ẹ̀ mọ̀. Mo débẹ̀ lánàá jẹbẹtẹ gbọ́mọ lé mi lọ́wọ́, mi ò mọ tí mo lè sọ mọ́. Níbi mo tiẹ̀ ṣe kọ́ rí ìyá yẹn tó ti di jọ̀nàjọ̀nà. Ìyàwó ẹ̀ kọ́ bí mo ṣe rí àwọn ọmọ orí mi wú. Kẹta kan dẹ̀ wò sùsùsùsùsù kó rún ẹ̀dẹ́ ẹgbẹ́ ẹ̀ lọ sọ́run nítorí owó, kó gba irú ọmọ ológo yẹn kú òun lé yẹn. Mo fọlọ́run bá búra, Timothy Adégòkè tí wọ́n pa yẹn ó ti sọnù lé wọn yẹn di ahoro. Timothy Adégòkè ni breadwinner nu family yẹn. Ẹ̀tọ́ ló dìdí fàyọ̀ báyìí láti gba omijé padà lójú family yẹn lọ́lọ́ ṣe Timothy, àmọ́ kò wá jẹ́ ó pẹ́. Irú òní tọ́sẹ̀mí àti yín tá à ń wò mí o. Ògo ìdílé wa ò ní wọ mi lágbára Ọlọ́run. Gbogbo àwọn ògùn náà tó ń tọ́nà fún wa yá, wọn ò mà ní pọ́sómi lágbára Olódùmarè ọba òkè. Ẹ jẹ́ ká wo díẹ̀ lára nǹkan tí mo rí lánàá ní ìlú Èrúwà nígbà tá a lọ sí ọ̀dọ̀ wọn. Mò ń bọ̀. Màmá, ó fa àwọn kan ṣe sábà bí mo rò pé yé yín. Ọlọ́run mọ̀ sí. Mo rò pé yé yín mà. Ọlọ́run mọ̀ sí. Ó máa ṣàánú yín, ẹ lè kú báyìí. Ẹni máa ṣe oore tó máa ṣe yín láàánú. Ẹ má wọlé. Ṣé bí gbọ́dọ̀ gbadé rè? Àwọn ọmọ yín dẹ̀ tún ní. Ọlọ́run máa ṣe wọ́n léèyàn lójú ayé yín. Tí wọ́n tún ní lárí ju Timothy lọ. Lágbára Ọlọ́run tí wọ́n máa ṣe yín fún yín jẹ ju Timothy lọ. Tí wọ́n máa wá ṣe dáadáa lójú ayé yín ju Timothy lọ. Mo rò pé yé yín. Òkú Timothy náà ò ní sùn. A máa wà lẹ́yìn gbogbo. Ọlọ́run á máa wà lẹ́yìn wọn. Lágbára Ọlọ́run ìfọkànbalẹ̀ màmá. Mo rò pé yé yín. Ẹ má máa sọ ohun tó máa bí Ọlọ́run nínú.
ìṣe pt pé ká ní muslim nìyí ni ìbákò táyà kúrán muslim nìyí ọlọ́run ní iṣẹ́ àsọ́bà tó mo ṣe bá tó kọ́lù iná ìlà ìwà iná rẹ̀ tí n bá gbé ìbànújẹ́ bá yín ẹ sásọpọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbogbo ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ló máa padà gbójú mi bá wọn sórí yín mà ẹ̀dẹ̀ kárí tẹ̀ tètè lọ sọ́dọ̀ wọn torí pàtẹ́mi rí kéèsì yẹn ọ̀dọ̀ wọn lèmi ti rí fẹ́ ibi tí ọmọ yín ò lè fẹsẹ̀ rìn dé òkú ẹ̀ ti rìn kọjá bẹ̀ ṣé wá rí kéèsì yẹn kì í ṣe kéèsì nàìjíríà mọ́ kéèsì yẹn ti di kéèsì gbogbo ayé nítorí ẹ kọ́kàn yín balẹ̀ nìyẹn pé kò lè kú gbé wọn ò lè fẹjọ́ ṣègbè mọ́ ẹjọ́ yẹn ti kọjá nǹkan táwọn olùgbọ́n lè sọ pé àfọwọ́bò mọ́ kò ṣeé fọwọ́bò ẹjọ́ yẹn ti di tán ti tú síta tó bá dájọ́ kan nísìn bẹ́ẹ̀ wàláhì á bà nàìjíríà lórúkọ jẹ́ adájọ́ tó bá dájọ́ yẹn gan kò lè farare lọ ó rò pé yín sọ ẹ fọkàn balẹ̀ ìtọ́ ló ń gbé wá ní ẹgbà bẹ́ẹ̀ kẹfì ṣọpẹ́ lọ́dọ̀ náà tó rò pé òun ọ̀rọ̀ yìí tẹ́yìn bá ń ṣe báyìí kí lẹ fẹ́ kí màmá ṣe tẹ́yìn bá ń ṣe báyìí kí lẹ fẹ́ kí màmá ṣe ẹ̀yin ló yẹ kẹ́ tún máa encourage màmá kẹ́ máa console màmá mo rò pé yé yín tí màmá bá ń sunkún ẹ̀yin ló yẹ kẹ́ máa console wọn tí màmá bá ń ké ẹ̀yin ló yẹ kẹ́ máa console wọn. ó yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ mọ̀ pé gbogbo ọmọ nàìjíríà kárí ayé ló ń wò yìí gbogbo ọmọ nàìjíríà pàápàá àwọn nọ́ọ̀rọ̀ mi wà o gbogbo ọmọ yorùbá jàre gbogbo ọmọ yorùbá kárí ayé wọ́n rán mi wá láti amẹ́ríkà wọ́n rán mi wá láti europe wọ́n rán mi wá láti asia wọ́n rán mi wá láti káàkiri continent of the world wọ́n ní kí n wá ṣe yín pẹ̀lẹ́ iṣẹ́ wọn mo wá fi jẹ́ mo rò pé yé yín òkú ọkọ yín ti kọjá just ordinary pé èèyàn kan kú bí ẹdìyẹ ó ti di international debt the whole world debt kódà president ò lè kú kó níyì báyìí president ìlú bàbá gbogbo president àgbáyé ti gbọ́ pa ọ̀rọ̀ Timothy Adégòkè gbogbo president ayé mo gbọ́ lamẹ́ríkà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ kì í ṣẹjọ́ téèyàn kọ́kọ́ lè àfọwọ́ bò ẹ máa dúpẹ́ kinní kan fọlọ́run wípé ọkọ yín ò kú gbé bàbá mi lè dúpẹ́ mi lè dúpẹ́ mo wà ní JSS1 tí mo sí mi fi kú ọpẹ́ olè tún ní kí n máa dá ọkọ tó tún sọ ọkùnrin wo ni mo fẹ́ rí bí ọkọ mi ọkọ tó yẹ pé kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan tọkọ mi fẹ́ ṣe tó ń jẹ́ kí n mọ̀ tó bá sọ́mọ́ ẹ̀ máa jẹ́ kí n gbádùn tó bá dárọ̀ báyà pé mi mo mọ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ ọpẹ́ olè ní kí n máa dá ọpẹ́ olè ní kí n máa dá ìgbà tájọ meet ara wa kò sí kankan àjọ bẹ̀rẹ̀ láti ilẹ̀ ní this year lọ́kọ mi ní òun máa establish mi ìgbà tí kò síṣẹ́ ẹ wá ní kí n máa dúpẹ́ irú ọpẹ́ olè ní kí n máa dá irú ọpẹ́ olè ní kí n máa dá ìdúpẹ́ kankan ìdúpẹ́ kankan ìdúpẹ́ Tàbá tí ìrókò ẹ̀rẹ́ nǹkan. Ṣé kí mi sọ orí sí tẹ́sí ìgbẹ́? Lọ́jọ́ tí wọ́n pa Timothy mo bá tún ṣe jí. lọ́sọ̀dọ̀ wọn fi tú yìí tá a rí receipt yẹn rárá tẹ́ ẹ̀ kàn ń wádìí ní ó máa wà níbi tó rí mọ́ o. ọpẹ́ tẹ máa dá ọlọ́fà yìí ọpẹ́ sí ó ní jẹ́rí nǹkan tí madam ṣe yìí ó fi hàn pé ní ire ni Timothy Adégòkè ó fi hàn pé nínú gbogbo ọkọ láyé nọ́mbà 1 lọkọ yẹn jẹ́ sóbìnrin ó fi hàn pé irọ́ ni wọ́n pamọ́ Timothy gbà tẹ́mi ka átíkù kan mo dẹ̀ wọ́n kórí yọmí ẹ̀ka tí wọ́n sọ pé one of the
one of the receptionists ìkànnà receptionist yẹn tí mo ti gbé sẹ́gbẹ̀ẹ́ ó bá ṣùgbọ́n ju ọmọbìnrin tó transfer owó account ẹ̀ immediately tí mo gbé kéèsì yẹn ni mo sọ fún wọn bẹ̀ pé tí kì í bá ṣe pẹ́ jókùrọ̀ kí ló dé tó jẹ́ déédéé iye owó ọjọ́ méjì ló transfer sọmọ yẹn tó bá jówó kó bá sùn ló fún un. mo láwọn rí oògùn tó lò ní ebi mi wà níbẹ̀. ẹlẹ́rọ oògùn tó lò lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì níbo lóògùn yẹn wà kẹfún ọwọ́ kárí iṣẹ́ lọ́ọ̀yà yẹn nìyẹn. ṣé wàá rí gbogbo resultant effect woman yìí gbogbo aftermath response ẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí and reactions ẹ̀ yìí fi hàn wá pé ẹni tó lè gbẹ̀rí ọkọ ẹ̀ jẹ́ gidi ni kélé náà jẹ́kọ̀ fún gbogbo àwọn ọkùnrin àtobìnrin pàápàá. mo ń lọ sí Ìbàdàn jẹ́ kó jẹ́ Ìbàdàn ẹ lo face tó bá máa fi change ẹ̀ sọ́yọ̀ pé ilé jẹ́ kí wọ́n mọ̀ pé débi pé wọ́n lè jẹ́rìí ẹ̀ pé láéláé torí ipóbìnrin jẹ́rìí ọkọ ẹ̀ lọ́kọ òṣèkú gbé o torí tí kì bá ṣe bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ni tó ti máa ń lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó jánù má dárò ìgbà tí ò rí pé yẹn kò ní kí ẹ̀ bẹ́ẹ̀ ni kùtì máa ṣe lẹ́lẹ̀. alas usual. ọ̀yẹ̀ṣẹ̀ máa rìn bẹ́ẹ̀ ni wọ́n máa wí. so ó fi hàn wá pé gbogbo nǹkan kí nǹkan tó bá sọ mọ́ Timothy ní irọ́ ni. ṣé wá rí o gẹ́gẹ́ bí Alhaji Oríyọmí ṣe sọ pé gbogbo ayé ni wọ́n pa ayé ò gbọ́dẹ̀ ní ta ló wá ní kọ́kọ́ yín kú tọ́kọ́ káyé gbọ́ yín láṣẹ màmá tún fi dúpẹ́ pé kò kú gbé màmá ẹni tí wọ́n ti pa tó ti walẹ̀ tó ti rì mọ́lẹ̀ ní o lọ́lọ́run padà tún lọ padà wúyọ́ o ó yẹ ká dúpẹ́ fọlọ́run o èmi ò ní bá wọn bú Ọlọ́run lé lórí o ó yes gẹ́gẹ́ bí ìyàwó ẹ lè react ẹ lè ṣe anything ṣùgbọ́n ṣe rọ́lọ́run yẹ ọba tí ọpẹ́ yẹ ni kò sí kẹta lè ṣe fún ẹni tí ìkòkò páyẹ ẹ̀jẹ̀ ṣé kó pẹ̀lẹ́ ni ká sọ ni àbí kò ní rírú ẹ̀ mọ́ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà still a ní àtẹ̀mọ́ra mo rò pé yé yín mà ṣe wá rí pé wọ́n fẹ́ establish yín yẹn ọmọ Yorùbá ti gbìyànjú fún yín sọ́dọ̀ tèmi wọ́n dẹ̀ rán mi sí yín mi ní sọ publicly iye tí wọ́n fi owó rán mi sí yín ṣe wá rẹ̀ establish wá lọ nìyẹn a sọ pé ẹ̀fẹ́ tì mo gbogbo wa ìlà fẹ́ tì mo nígbà tí mo ń wo òkú yẹn nílẹ̀ ká ní mo lágbára kan ni kí n ló yá dìde padà ìbáṣeṣe ìtọ́ lọ fi jù wá lọ nìyẹn madam ṣe rí lórí ọ̀rọ̀ pé ẹ fẹ́ ṣe business yẹn ẹ fọkànbalẹ̀ ẹ ṣe báyìí gbogbo ọmọ Yorùbá tó ń wò yí káàkiri ayé yìí ó dá mi lójú pé wọ́n lè disappoint yìí mo rò pé yìí ṣe wá rí àwọn ọmọ yìí mo ti ẹ̀gbọ́n pọ́lẹ́ nìkan ó fáwọn ọmọ wọn scholarship kẹ́ ẹ lè mọ̀ pé ọmọ Yorùbá ò kì í gbàgbé ọ̀rọ̀ mo mọ̀ pé kò sí nǹkan tá a lè sọ sí tó lè tà ọkọ yín bí kọ́kọ́ yín wá padà ó dà bẹ́ẹ̀ Ọlọ́run ṣé ẹ rí ẹgbẹ́ sáṣìírí kan fún yín mà madam ẹni kó tún bẹ́ẹ̀ ó ti tó wọlá ó ti tó torí tọ́ lọ́ọ̀ ó ti tó rẹ̀ ṣé wọ́n ní Kẹ́hìndé fortunately àfi bíi pé bàbá eléyìí pọ̀lẹ̀ ibi ni wọ́n gbé ni àbí wọ́n máa lò tẹ́lì kankan wá lọ sùn lébi bàbí kú wa kó láyé látòṣù mẹ́rin láti kọ́ àwa ló máa ń ká lára ṣùgbọ́n Ọlọ́run á máa wò pé kí ló ń ṣe yín ẹbí nǹkan tó kọ́ ni ní tí mo ní kọ́ fún ni gbogbo tó lóun máa dà láyé ló padà dà yìí àwọn ọmọ ìyá dà tó madam torí Ọlọ́run bá bẹ̀rẹ̀ ẹjọ́ ó nọ́mà ó fi hàn pé nífẹ̀ẹ́ lóòótọ́ ó fi hàn pé ní ire ní kó tó kú ó fi hàn pé èèyàn dáadáa ni torí Ọlọ́run ẹjọ́ ẹ gbà pé àbúwá Ọlọ́run bọ́lọ́ ṣe fẹ́ kó rí nìyẹn mo rò pé yé yín ẹjọ́ torí Ọlọ́run ẹ wá wọlé ọgbọ́n tó ń sáré kiri lórí ọkọ yín kò ní dáa ká tún gbọ́ nǹkan míì sẹ́yìn náà ó ti wà lọ́sibítù ó ṣe náà nù á ní rírú ẹ̀ lágbára náà ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ wọ olùgbàgbọ́ òdodo sọ́lọ́run ẹ sáà lọ church ẹ dẹ̀ ń gbọ́ preaching àbí ẹ lọ mọ́ ó nọ́mà nígbà tí àbúrò mi kan kú mọ́ mi wá ní Ọlọ́run. alárànbarà kó ti dìbò gbà torí pé ọmọ mi ni olólùfẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ọkọ mi ni èèyàn mi ni Timothy
kò ní gbákejì lọ́dọ̀ mi láti kékeré tí mo ti bí èèyàn mi ni ọmọ mi ni ọkọ mi ni olólùfẹ́ mi ni ọ̀rẹ́ mi ni kò ní gbákejì bó ti alárànbarà ń bá gbá tí bàá fi sinú wọ́n mú aṣọ wọ́n kẹ̀ gbaṣọ lára ń báyìí wọ́n ti gbé mi gbówó ẹ̀rín ohun táyé ṣe fún mi lórí Timothy Olúwadámiláre Àlàní ẹ̀rín wọ́n ṣe fún mi wọ́n pa mí sáyé ni o wọ́n pa mí sínú ayé ni o pẹ̀lú tí wọ́n pa o èmi ni wọ́n pa sáyé ọmọ mi ṣe wàhálà ní wàhálà kàwé òun ò jẹ́ kó jèrè gbogbo tí tọ́mọ mi ṣe o ọ kàwé ó kọ́ lèmi ń ro ó kọ́ ni mò ń ro ní màá gbọ́ ọmọ mi lóko ní màá gbọ́ mi lóko lájọ máa roko títí ló fi di pé ọ parí pólì ẹ̀ kó tó lọ Àbújá ẹni wọ́n ṣe fún mi ẹni wọ́n ṣe fún tìmọ́ ń òjò jẹun ara kó lè dá wípé ẹbí òun fẹ́ kó gòkè òun fẹ́ kẹ́bí gòkè wọ́n gbọ́ ọmọ mi lọ́wọ́ mi o wọ́n gbà tí mo ti jù mí lọ́wọ́ mi o wọ́n pa mí lápá wọ́n gbaṣọ lára mi o aṣọ ara tí mo fi ń bora ni o wọ́n ti gbà o wọ́n ti gbà kọ́lọ́hún wọ́n ṣaṣọ mí ẹ o àwọn ọmọ ẹ̀ yìí kí wọ́n má pa wọn kí wọ́n má ṣìrìn o gbogbo ẹ̀yin olólùfẹ́ nílé. pípọ̀lẹ̀ ènìyàn mọ̀lẹ́. ẹ̀rí kó bomi lójú ẹni ẹ̀rí kó bomi lójú ẹni ṣe bá ayé tá a wà yìí náà ní ayé tó jẹ́ pé ayé ìlàbówó ibẹ̀ náà láfi sí nígbà tá a bọ̀ láyé ìhòòhò láwáyé ọlọ́run mọ̀ọ́mọ̀ jẹ́ ká wáyé hòhò kó lè fi pòwe fún wa ní ó pọ́síbù fún dáadáa kó jẹ́ pé kó jẹ́ ká wọṣọ wá tàbí tá a bá ń bọ̀ kọ́lọ̀ ń gbé Ghana must go tàbí báàgì ńlá kó jẹ́ kọ́ mọ́ fà lọ́wọ́ ọ̀tún àtòsì kó fà wá ṣọ́lọ́run ò lágbára ẹ̀ ní àmọ́ nítorí pé aṣọ ayé owó ayé náà ni ó mọ lọ́lọ́run ṣe jẹ́ ká wáyé wòwò láti fi pòwe fún wa wípé ayé tẹ́ ẹ wá ní ẹ wá níwọ̀nba torí pé òwò lẹ wáyé òwò náà lẹ padà ìhòòhò lápadà nígbà tá a wá mọ̀ bẹ́ẹ̀ tá a wá ń pa ẹ̀dá èèyàn ẹgbẹ́ wa ẹ wo orú inú ìbànújẹ́ tí àwọn ẹbí Adégòkè wà. ìyàwó ẹ̀ sunkún lánàá débi wípé ẹ mọ̀ pé ní ire gidi òní Adégòkè Timothy láàyè kan mo bi ìyàwó ẹ̀ pé madam iṣẹ́ wo ló fẹ́ ṣe kí ló fẹ́ ká ṣe fún ẹ ó ní tìmọ́ ni ká lọ wá ó ní ẹ bá mi wá tìmọ́ ó lóore kan tẹ́ lè ṣe mí tí mo lè dúpẹ́ nì ẹ bá mi wá ó ní madam ẹ̀ lè rí mọ́ ó ti lọ mo lọ́lọ́run tó fún ìdílé yìí ọlọ́run ti gba nǹkan ẹ̀ sọ́dọ̀ padà ó wá kẹni tí ó rẹ obìnrin ìlẹ́kún gbogbo bábára mi ṣe ká mo rẹ̀ lẹ́kún àmọ́ ṣé ń tàwa sọ yẹn lè ká màmá yìí ní aṣọ ara òun ni Timothy Adégòkè jẹ́ ó láyé sì ti gbà lára òun tí kì í bá tiẹ̀ ṣe pẹ́ dá òbẹ̀rù ọlọ́run káṣírí yẹn má tú Adédoyin á dẹ̀ máa mú owó yẹn á dẹ̀ máa ná ẹ̀rù òde ní bá owó ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ owó ẹ̀mí ẹlẹ́mìí ẹ̀rù òde ní bá rárá kó má ṣàṣírí tó tú yìí sẹ́ eré ló kọ́kọ́ pé gbà táṣírí tú àwọn ọlọ́pàá náà bá fọwọ́ bò mọ́lẹ̀ wọ́n fọwọ́ ra lórí ó rò pé ti tẹ́lẹ̀ tóun ti ṣe ni ó ṣe ọ́díò jáde kán má sọ òun lẹ́nu kán má sọ pé òun ṣe kinní kan nonsense kí ló wá fi dàgbẹ̀gbẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo orúurú ìbànújẹ́ tí Adédoyin ń da ẹbí Adégòkè sí ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ ẹ̀mí ẹlẹ́mìí tí ò wá ju àwọn ẹ̀dá èèyàn lójúmọ́ obìnrin míì kàn rìn lórí títì ni o pàápàá jùlọ àwọn òṣòro ọlọ́mọge ìmí rìn lójú títì inú wọn ni wọ́n ti fi ṣẹ́jú ògúnròdo àwọn ọmọ yahoo ti lò ó
àwọn ṣúgà dáàdì olóṣó wọ́n ti lò ó àwọn náà kúkú pèsè wọn lólóṣó wọ́n á ní ṣe olóṣó làwọn ń ṣe àwọn èèyàn náà dẹ̀ fi wọ́n ṣẹ́ṣú ọ̀hún níbo là ń lọ tá à rọ́kọ̀ o níbo là ń báyé yìí lọ kí là ń gbé tá à ń gbé ṣáyé kan ṣo tá a wà yìí ṣáyé tá a padà fi sílẹ̀ yìí ṣáyé tí wọ́n máa dì wá pàápàá kòkó jọkan láwa nìkan tí wọ́n yí gbogbo aṣọ mọ́ wa tí wọ́n jù wá sínú kòtò tí ó kà wá nìkan láwọn làwọn aṣọ di bàbàrà là ń gbẹ̀mí ẹlẹ́mìí sí torí pé a fẹ́ lówó ayé gbogbo àwọn tí wọ́n ṣe eléyìí wọ́n bá ayé bá ní kí wọ́n bọ́m̀bẹ̀ ọba òkè òní jẹ́ kán bọ́m̀bẹ̀ o lágbára Ọlọ́run ọba ẹ wo apá kejì fídíò yìí ń bọ̀ ìrìn àjò mi sí ìlú àwọn Timothy Adégòkè ẹ rí full kékeré ni mo fi hàn inú ẹ̀yìn o full àti pé gbogbo ẹ̀yin tí ẹ fún wa lówó ẹ rí tá a fowó yìí ṣe ìbànújẹ́ ó ní kí màjèsí kó tójú àgbàrá ọ̀run mo bi màmá ìlérè mo ní màmá tó bá jẹ́ pé bí nǹkan ṣe ṣẹlẹ̀ bí wọ́n ṣe rí ọmọ yín mọ́lẹ̀ kẹ́ ẹ má mọ̀ kí nǹkan kan má ṣẹlẹ̀ ìyá lóhùn á ti kú màmá ní ọmọ ẹni kú ó sọ̀dọ̀ ọmọ ẹni nù lọ ó lóhùn á ti kú ó ní pẹ̀lú àìkú òun náà ńkọ́ ó lóhùn ti kú sára báyìí ó làkọ̀ ń wò òun ni ó nítorí pé ẹnìkan tó ní kóun má dààmú mọ́ ẹnìkan tó ní màmá ẹ jókòó kẹ́ ẹ máa jẹun òní Timothy Adégòkè fóun ó ní káwọ létà wà nú ẹ̀yìn ó ní Timothy ló kọ̀ fóun pé kóun àti bàbá òun káwọn jọ máa gbé bẹ̀ àti bàbá Timothy àti ìyá Timothy ló wà bẹ́ẹ̀ tí wọ́n ń gbé bẹ̀ gbogbo wọn náà lẹ́wò nínú part 2 fídíò ìtẹ̀mà tó wò láìpẹ́ ẹ rí àwọn àbúrò ẹ̀ àwọn ọ̀rọ̀ tá a jọ sọ gbogbo tó ṣẹlẹ̀ ń bẹ̀ full lẹ́rìí ó mà ṣe o ó dáa káàtì ẹ̀ wá sọ pé wọ́n ṣe ṣèkà yẹn tán káwọn náà sùn kí wọ́n má dì mọ́ ńkọ́ ṣé ẹ̀dá ò kí ń rò ní kẹ́dà tó ṣèkà àníká tó dọ́mọ ẹyẹ lóró ẹ jẹ́ ká fi iná yẹn dóra wá ẹ wo àwọn ọmọ Timothy mo wò wọn lánàá n tó ṣẹlẹ̀ sí mi ò ṣe sọ mo wo àwọn ọmọ yẹn lánàá tó ṣẹlẹ̀ sí mi ò ṣe sọ ẹkún gbọ̀n mí ìyàwó ẹ̀ sunkún tí báyìí náà rí ìyàwó ẹ̀ sunkún débì kan Táíwò ọmọ obìnrin ló wá bẹ ìyá ẹ̀ pé kí ìyàwó má sunkún mọ́ ṣáwọn ọmọ òkú tí ì mọ tó ṣẹlẹ̀ àwọn ọmọ ò tí ì gbọ́n débẹ̀ ẹ̀dá kan wá wò ṣùṣùṣùṣù ó wá lẹ́jẹ̀ ẹrú yẹn lòún fẹ́ fi wẹ̀ ẹ̀jẹ̀ ẹrú yẹn lòún fẹ́ máa fi ṣòwò tóun ó máa ná wàá bẹ̀rù ẹni bòde o wàá bẹ̀rù ẹni bòde o tó o bá ṣèkà tó o lápá ò ká ọyé wàá bẹ̀rù ẹni bòde o tó o bá ṣèkà tó o lẹ́nìkan orí ọyé ò bẹ̀rù ẹni bòde o gbogbo ẹ̀dá tó bá ti ń ṣèkà pátápátá á bẹ̀rù ẹ̀ ń bòde ẹrù láwáyé ìwádìí ẹrù rúwo ni wọ́n dì ẹrù ká ní àbẹ̀rù dáadáa ẹrù ká ló dì ní àbẹ̀rù dáadáa ẹni bá dé ní àwọn Timothy Adégòkè irú ẹni bí ó bòmí lójú o Ọlọ́run ló mọjọ́ tí wọ́n ti sí oúnjẹ tí wọ́n jẹ kánú rí ní látìgbà tí nǹkan ẹ ti ṣẹlẹ̀ pé kó ń jẹ wọnú bá à ń jẹun tó dùn lẹ́nu o ní ìrò bó tó bá dùn lẹ́nu àwọn èèyàn tó kù kó lè dùn lẹ́nu tiwọn ní ìkorò tí ó ti ṣẹlẹ̀ nílé wọn mo wá fàsìkò iṣẹ́ ládùúgbà pé kọ́lọ̀ wọn bá wa fi dúdùn sí i ètò ṣẹlẹ̀ nílé yẹn ti kọjá bẹ́ẹ̀ condition tá a tiẹ̀ bá wọn lánàá yẹn ò ṣe é sọ ẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ nílé lóde
ẹ̀dá tó bá sì kù tó ń wúrú ìwà yìí mo rọ̀ ẹ́ lásìkò yìí tó bá ń wò mí ó yá jáwọ́ kó túbá ẹ jẹ́ àtúbá kíkú tó dé torí pé tọ́ba yìí ò bá mú wa tọ́ba yìí ò bá mú yín tọ̀run á padà mú yín béèyàn bá ṣe náà tó padà á padà kú sí ìjọkan náà ni tó bá wá kú tó wọ sàárè kí ló fẹ́ sọ tó bá dídọ́ gbèdè àkíámọ̀ tó rẹ́lẹ́dá ẹ̀ lémi rí ẹ kí ló fẹ́ wí àwọn tí wọ́n lé ayé yẹn bá lànà ògbó ló wà ẹ̀wọ̀n bábíọ́lá ṣe ní owó tó bá jẹ́ èèyàn lè sanwó fún kú pé gbà má pa mí iyekíye tí ikú bá dárúkọ Abíọ́lá rẹ́dì láti sọ fún ta ló lówó tó dàróṣà ta ló lówó tó Fáráò nọmúrúsù kọ́ Késárì ẹjẹ́ àwọn tí wọn ká fi ṣàríkọ́gbọ́n níbo lọ́lá wọn wà àwọn tó lu ọlá lánàá gbóná wà níbo ni wọ́n wà lénìí gbogbo wọn ti kọlẹ̀ sùn ìrìn àjò tí wọ́n lọ yẹn kí la mọ̀ tí wọ́n fèsì ibi tó lọ láṣẹ ní ká di ẹrù wa dáadáa olórin kan ní kàmúra kádẹrù dáadáa o kàmúra kádẹrù dáadáa torí bí tí à ń lọ mọ́tò òde bẹ́ẹ̀ kàmúra kádẹrù dáadáa ẹ jẹ́ àmúra kádẹrù wa dáadáa ibi tá à ń lọ mọ́tò òde bẹ́ẹ̀ àmọ́ tí ó ṣẹlẹ̀ èèyàn sì mọ́gbà tí ó yá ọlọ́run kì í kọ lẹ́tà sí èèyàn pàṣípò tí tó rárá o èèyàn kì í gba notification máa múra lẹ̀ o ó kó oṣù kan ọlọ́run ò bá èèyàn sọ bẹ́ẹ̀ n tó fọ́nì jù ni pé ẹni tí ilẹ̀ mọ́ bá ilẹ̀ lè má ṣùgbà kò sí nímọ̀ ẹ jẹ́ agbáyé yìí ṣe dáadáa o ẹ jẹ́ agbáyé yìí ṣe rere ṣùgbọ́n dá mi lójú pé ní agbára ọlọ́run Adedoyin wọ̀nyí á jìyà ẹ̀ṣẹ̀ o ọba ayé ló mú dání ìyá ọba ayé ló fẹ́ jẹ yìí ọlọ́run ọba bá tọ́jú tìyà ọ̀run lẹ̀ àtòun àtọmọ ẹ̀ àti mọ̀ṣúdì àtẹ́sítà àti gbogbo àwọn tí wọ́n jọ lọ́wọ́ bẹ̀ ní agbára ọlọ́run ìdájọ́ òdodo ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí Timothy justice for Timothy lágbára ọlọ́run ọba ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ti lójútùú báyìí kọ́dẹ̀ chájì wọn sí kóòtù ló kù tó bá tún ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí èmi kíní yóò tún wá gbé sọ fún yín bí báṣà ṣe ń rí ni mo ṣe máa wá sọ torí pé nísìn àwa náà ti kẹsẹ̀ bọ̀ àti korí bọ̀ àti kọrùn bọ̀ èmi náà ti ń pè mo ti ń bá wọn pe Àbújá àti ń gbọ́ information direct nísìn kò sí pé bóyá mò ń gbé ọ̀rọ̀ ẹnìkan information látọ̀dọ̀ ẹnìkan rárá o direct èmi náà ti ń gba information sí bí bá ṣe ń rí àwọn authentic information tí mo dẹ̀ ní pé authentic ni màmá tún gbé wá sọ fún yín lágbára Ọlọ́run kò dẹ̀ ní súwà kò ní rẹ̀wá gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé pùrọ̀ ni wá gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé ṣoṣojú wa gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé ká máa tọrọ dáríjì ṣe ẹ rójú ilẹ̀ báyìí ẹ rójú ìjà ńláṣà tó ṣẹlẹ̀ rí o ẹni tá a rò bẹ́ẹ̀ ni o ní tá a rò kó ṣẹlẹ̀ náà ló padà ṣẹlẹ̀ àṣé Adédoyin fúnra ẹ̀ tẹ̀lé wọn lọ pàápàá lọ ṣiṣẹ́ yẹn ẹ̀dá ó dẹ̀ ṣe voice note jáde fídíò gan ni kọ̀kọ̀ ṣó ojú ara ẹ̀ ni torí kò fẹ́ kọ́ mọ̀ pé ọ̀dọ̀ police station ló ń wà tó sọ́njọ́ kìíní àná kó mọ̀ pé ọ̀rọ̀ tó serious ni eré ló pè ẹni tó bá sọ pé òun ti lówó òun ti pẹ́ o òun ò mọ̀ kankan pẹ́ o ẹ má bà àwọn lórúkọ jẹ́ ìyàwó ẹ̀ náà sọ ó yẹ kó lọ gbéyàwó yẹn náà ni ó yẹ kó lọ gbéyàwó yẹn náà ni tó oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo àwọn tájọ owó ètò yìí gbogbo aláṣẹun ẹ má bá mi pín fídíò yìí ẹ má bá mi pín kó dé ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé kí àwọn tí wọ́n ń ṣèkà kí wọ́n rí kán fi kọ́gbọ́n àwọn bloggers tí wọ́n sọ pé irọ́ ni Adédoyin ò mọ̀ pé bá ń pín kó dọ̀dọ̀ tiwọn náà kó ní kálukú fojú rí kí lè gbọ́ kókó gbọ́ kọ́nà gbọ́ kí gbogbo ayé gbọ́ ẹ má bá mi pín ẹ ṣàdúró ti BGI TV ẹ mọ̀ bọ́rọ̀ yìí ṣe lọ ìfà kóòtù ò ní pẹ́ bẹ̀rẹ̀ ìmọ̀ wà kóòtù wọ́n náà wọ́n lóṣogbo gbogbo ọjọ́ tí wọ́n bá lọ kóòtù àjọ máa débẹ̀ ni èmi kiri yóò sì máa gbé wá fún yín gbogbo bọ́rọ̀ bá ṣe ń lọ ẹ máa wò ní agbára Ọlọ́run kò ní súwà kò ní rẹ̀wá ní agbára Olódùmarè
mo wá rọ̀ yín pé part 2 fídíò yìí part 1 lẹ́wò yìí torí pé ẹ̀yin lẹ rán mi níṣẹ́ mo gbọ́dọ̀ jíṣẹ́ fún yín. níbẹ̀ ta lọ lánàá lèmi ti gbọ́ gbogbo àṣírí létà pé àṣírí tiẹ̀ ti tú káwà tó dé. ẹ ṣeun mo dúpẹ́. ṣé wá rí part 2 iṣẹ́ tẹ́ ẹ rán mi owó tẹ́ ẹ dá fún wa kí la fi ṣe báwo la ṣe ṣe a máa gbé jáde láìpẹ́ yìí nínú part 2 ẹ sá lọ wò ó tó bá sì jẹ́ pé alẹ́ lẹ́yìn wo fídíò yìí á jẹ́ pé part 2 ẹ̀ ti jáde already ẹ padà lọ wò ó. oníyanṣẹ́ ọlọ́kàṣe o gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ tèmi gbogbo yín náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo promise yín bó bá ṣe ń ṣẹlẹ̀ gan kí n máa gbé wa sọ fún yín lágbára Ọlọ́run. Aláwìyé Adébáyọ̀ Sàbúrì ọmọ àbá tíṣà lábẹ́òkúta bàbá gbàgede mọ̀ èmi náà ni mò ń fàsìkò iṣẹ́ ládùúgbà pé kójú wa má kàtúrí o ẹ ṣeun. Michael. Mi ò máa bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀, láti ìgbà ìwé ni bá má ti múra sílẹ̀. Bá wá ìbọn àdá àti ọkọ̀, bá rẹ̀kọ̀ àtọ́ta, bá ràbọ̀ ẹlẹ́nu mẹ́fà, láti jàjà òmìnira. Bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìjàun. Tí bá nílé ẹni gbógun máa fi bẹ́ ṣe bùdó ìjà. Bàbá ò dákun dábọ̀, kọ̀tà hàn wá ò láyé. Elédùmarè, ayé mi dánwò rẹ̀ o. Má jẹ́ kọ́tà yọ mí o. Aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ní BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.